ọdọọdún ní sápò rúwé o ọdọọdún lèrú wàwà ọdọọdún ní láǹṣọ ológúnlógún ọdún òní dé kọmọbì mágorí àtẹ bó bá dọdún orógbó àgbo adérọpọ àkànmú gbéra ńlẹ kò dìde ọdún ẹ lóde àṣẹ ìṣàmọdún ọdún ayọ̀ wọdún dùnú ló mọ ṣe ọdún eléyìí oníjà ṣe mọ ọmọ kìlápá gbéra ńlẹ mọ ń da gọjọgọjọdún ẹ lóde àkànmú òkú ọdún o adérọpọ òkú àṣeyàtọ̀ ní tó bá ọ nílẹ̀ ayé onírántí ọjọ́ níbùsẹ̀kùn ọdún eléyìí oníjà ṣe mọ akílápá ọmọ àgbàjì ọmọ rẹ̀ ṣàdéjọ́ ọmọ ogun òye ọmọọba tí ń jẹpo ọmọọba tí ń joyin èdè òdìmọjà lẹ́ẹ̀kan ṣèwé ọlá ẹlẹ́gbàá ọpẹ́ ọmọ fèní sẹ́pọ̀ wọn ò fèní níbi ìrẹsà nínú wọlé òbúpọ̀ níyàmọ̀dé lára ọmọdùnmí lọ́tì wòdùn wọn lọ́tì ọjọ́ àbádùn rẹ̀ sá lọ́tì èpo níbàárẹ̀ ọlá fídolúwa rẹ̀ ọmọ mo gbọ́ náà àṣẹ́yìn náà ni wọ́n wí wọn kí náà nìyàn bọ́ sílé òbẹ́po níyàmọ̀dé lára ọmọ bẹ́sìn bá kún agbórí ẹ̀sìn bọ́ bẹ́ẹ̀ ìrù ẹ̀sìn lòrìṣà àrẹ̀sà dúdú lẹ́gbọ̀n pupa làbúrò báyọ̀ọ́lá ọmọọba tí ń gbọ́ba ní gẹ́ngẹ́ àrẹ̀sà jẹjọ́ ọmọ gbẹ̀yàn pupa fàlejò pupa ojú ń tì mí ojú ń ta àlejò ojú ń tiyán ojú ń tọbẹ̀ nínú àwo tán ganan ojú ló fi dúdú tó wẹ̀ mọ́ fún pupa ìmọ̀ràn àgbọ̀nrín dára kò jẹ́kùn lójú ẹ jẹ́ kó lóògbó da tirẹ̀ káwá wòran ta ló jẹ́ fọṣẹ yínmíyínmí wẹ̀ mọ́ ta ló jẹ́ filẹ̀kẹ̀ ọ̀pọ̀ ọlọ́sọ̀mọ rẹ̀ lọ́rùn ọmọ kílápá o àkànmú adérọpọ oṣọdún ọdún nìyí ó ní fọdún eléyìí ṣàṣemọ̀rọ̀ gbogbo tí ń pa lẹ́rìn onípa wọlẹ́kún ó yá ọ̀rá oníkanjúkú ire rẹ̀ onídìílé onílé ẹbí rẹ̀ onídẹ̀bí ẹlẹ́bí ọmọ rẹ̀ onídọ̀mọ ọlọ́mọ àyà rẹ̀ onídàyà láyà ó yóò ní jàlé kan pé wọ́n ni ó ní fọdún eléyìí ṣàṣemọ àkànmú òkú ọdún o wá ṣe ìṣàmọ́dún ọdún ayọ̀ ọdún dùnú ló mọ̀ ṣe happy birthday to you o.